kú dédé wòye o ẹ̀yin ra wa ń lé àtúntìdé bá a ṣe ń dé àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòròdùn àtúntìdé Lutas Human Record International agbáṣà níyì gbogbo àgbáyé káàfàtà èyí tá a tún mú alátẹ̀ yìí ìlú Ìkọ̀tún làwà tá a gbé ń ṣọdún lọ́wọ́ níbi eré eégún ìyá àgan Obalolaye tìlú Ìkọ̀tún òun lè fẹ́ wò báyìí eégún ìyá àgan òbí dúdú gbogbo ọmọ lóye bí pupa ìjíǹjí tí mo mọ̀ pé màgún àsùn ọmọ ìmọ̀ràn ń gbàlẹ̀ àfẹ̀mọ́jú máa kóyà méjìlé eégún lọ́wọ́ kójúmọ́ tó máa bọ̀ kété rébété tí bàbá wọn fi ń ṣàwò torí àsùn ọmọ ìmọ̀ràn ń gbàlẹ̀ àwọn náà tún ní olóògbé ará ògbójò ọmọ onígbẹ̀sàmàlé abigunjẹ má bàrà ọ̀run eégún dáa nínú ẹyẹ òrígbàtì ẹlẹ́lẹ́yẹ àwọn àgbà òkò làwa ń sọ igún ní ààbòmí ìbẹ́ẹ̀ bá rí igún kẹ́ máa ṣe igún lóore àwọ̀lú kí kábíyèsí odì ní akí kábíyèsí ọba wa Oníkọ̀tún tìlú Ìkọ̀tún àtẹ̀gbú àtẹ̀tọ́ eégún tí ẹ kọ́kọ́ ń wò yìí òun ni òrìṣà bí ìyá òsì tó jẹ́ eégún àárọ̀ tó kọ́kọ́ jáde nílùú Ìkọ̀tún bí tá a bá ń kí ìyá àgàn lọ́wọ́lọ́wọ́ tẹ́gun wọ́n ń ṣeré lọ́wọ́ yìí àwọn ni Erelú ọba tìlú Ìkọ̀tún àwọn náà tún ni ìyálájẹ ti gbogbo ìpínlẹ̀ Èkó lápapọ̀ màmá ẹ ṣe pọ̀ mbẹ́ onígbẹ̀sàmàlé ẹjọ́ fún wọn kí gbogbo wọn kọ́ rí bó ṣe ń lọ ògbìn ológbòjò Bájídé ọmọọba Adélé tejiteji òpèsè ọgọjọdọmọ àlejò ọmọ kémi òjọ tó ya fún gbé mi fọyà gùnùpọ̀ èmi òjọ tó ṣàkọ́mà gbé mi fún òṣàláwẹ̀ ike mi fẹ́ di kí àmúṣẹ̀yẹ ọmọ ní kí ẹyin gẹ́gẹ́ eégún di mẹ́fà lóde òbí ilé kí ní ṣe tóbìnrin ò máa wo pàràká di mẹ́fà nígbàlẹ̀ ẹ̀kún ṣe mẹ́fà mo lò ó gbóyányán ẹwà fi egúngún bó ti lu káńkára bí ajere atọ́tọ́ igi ìgbójò ní apàlùkà ní igi ìlóhùn gbogbo kò bẹ̀rẹ̀ kòkò bẹ́ẹ̀ ni òkú kò jẹ́ kí kò jà torí ló ti mú gbó olóhùn dín gángan ta ní ọ̀bá mi dógbòjò bó bá dọ̀la nílé arógbé ìwọ́ṣọ òkèlè yìí fi ń wẹ̀ lẹ́ṣà olóògbé ṣe máa rómi wẹ̀ lọ́dọ̀ ẹ pèsè dè ní wọ́n yà lábọ̀ ẹ rí bó ṣe ń lọ òrìṣà bí ìyá òsì ló ń ṣeré lọ́wọ́lọ́wọ́ o máa wọlé máa rọra eégún àárọ̀ ti ìlú Ìkọ̀tún tó ṣeré fún Obalolaye onílẹ̀ lónìire Obalolaye onídìí òre ń dédé ọ̀bẹ̀bẹ̀ ṣọ́pọ̀ àwọn ọ̀ṣàrà ẹ̀wọ̀ ọ̀ṣàrà bó ṣe ń ṣèdí níwájú Obalolaye. bá a bá ń wo ẹ̀yìn eégún yìí ẹ̀rí ajégòbe ọmọ ìyá àgbọn òbí rúrú ọmọ Obalolaye onídìí òre ń dédé ọ̀bẹ̀bẹ̀ ṣọ́pọ̀ àwọn ọ̀ṣàrà àwíyé náà nǹkan bẹ̀ láti ìlú gbèsè ìyá àgbọn bá mi nà wọ́n sẹ́yìn òòṣà bí ìyá òsì ijó ẹ jẹ́ kó rí ibi jó. Fàtáyé àṣà ọmọ àyọ̀kọ́ ọmọ ìbílẹ̀ Ọ̀jẹ̀ látọ̀tà àjọ wà lẹ́yìn eégún ni àwíyé láti ìlú ìgbẹ̀sàmàlé abíkújọ má bàa rọrùn àjọ wà lẹ́yìn eégún ni bẹ́ẹ̀ ni dàda bìlà ọmọ òkìkí òpoṣù ariwo kọjá àjọ wà lẹ́yìn eégún yìí níta àjọ ń wọ̀dù lọ́wọ́lọ́wọ́ a sì kí ọmọ ìyá àgan tó pe ọmọ yìí lára tá a fi ṣàìsùn mọ́jú Akérògùn tìlú Àkẹsàn Alhaji Haruna Akérògùn tìlú Àkẹsàn ẹkú ìnáwó ẹkú ọdún ẹkú àṣeyẹ àṣeyí ṣàmọdún àṣàmọdún ṣẹmí a máa ṣọdún nígbànígbà ni òòṣà bí ìyá òsì ṣe ń ṣeré lọ́wọ́lọ́wọ́ o ẹ gbádùn wa dọ́gba. mò ń gbádùn ẹ onílù yìí ọ̀bọ òtọrọ jẹ àjànàkú fojú ìṣẹ́wọ̀bọ ọ̀bọ òtọrọ jẹ bẹ́ẹ̀ bá ti ń gbọ́ àwọn òwe lórí ìrànràn nínú fọ́nrán wa níbi lẹ́ẹ̀tì máa gbọ́ ẹ máa gbádùn ẹ̀ dọ́gba oníbàjọ́ fún yín èyí tẹ̀ mọ́ tẹ̀ fúnra rẹ́kọ̀dù wa ẹ máa wò wá bọ̀ ẹ kú kalẹ̀ ẹ máa gbádùn wa bọ̀ àárọ̀ láti máa mọ̀ bálẹ̀ ṣe máa rí kùtùkùtù la máa ń mọ̀ kọ́ ọ̀dájí eré ètè ní àyà ọmọ ẹlòmíì lẹ́nu ayẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ní o ẹ gbádùn wa. ìjó ṣe rí i pé òòṣà bí ìyá òsíta ní jẹ́ ṣọmọ lọ́mọ lóore òun jó ijó gidi.
Òṣàbíyìí Òsì lẹni tó ti bẹ̀rẹ̀ sí ní wọ̀lú tó ti ń kí wọn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lólé lálejò gbogbo ìlú Ìkọ̀tún ló máa wọ́ ló máa kí gbogbo wọn ní kọ̀ọ̀kan èjèèjì bẹ́ẹ̀ ló máa jó àrìnjó gidi ni. ṣe é rí báwọn èrò ṣe pọ̀ ẹ̀ ń wèrò lẹ́yìn Òṣàbíyìí Òsì òun lẹ ti rí tó ti wà lókè yìí ká wá wo àrà tó máa dá lókè lórí pẹ̀tẹ́ẹ̀sì ẹ máa wò ó ẹ rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá Òṣàbíyìí Òsì ta ní jẹ́ sọmọ lọ́mọ lóore ẹ rí ipò ti bọ́ọ̀lẹ̀ Òṣàbíyìí Òsì ti bọ́ọ̀lẹ̀ gọlọgíní ladìyẹ tó ku èmọ́bọ̀. ó sì ń wọ̀lú káàkiri ní ìlú Ìkọ̀tún ilé ìyálóde general tìlú Ìkọ̀tún òun ni ẹ̀ ń wò yìí tí Òṣàbíyìí Òsì ti dé. ẹ fún un láàyè ẹ jẹ́ kí Òṣàbíyìí Òsì oríbi jó ẹ jẹ́ oríbi jó. ìlú la ṣe ń wọ́ lọ́wọ́lọ́wọ́ o Òṣàbíyìí Òsì ó sì ń ṣe eré lọ́wọ́lọ́wọ́ báyìí. bí Òṣàbíyìí Òsì ṣe ń ṣeré lọ́wọ́lọ́wọ́ mo tún ń rí Ọ̀kẹ́ ọmọ kú olóògùn ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún àṣèyí ṣàmọ́dún Ọ̀kẹ́ dàdágbà Ọ̀kẹ́ tó ṣáàtì ọmọ aráyè ò gbọdọ̀ tú ikú olóògùn ọmọ lòògùn kú. mo ti sọ fún yín pé àrìnjó òun ni Òṣàbíyìí Òsì ijó lòwò ẹ̀ á jó dáadáa tí gbogbo yín dẹ̀ máa gbádùn ẹ̀ tẹ́ ẹ máa mọ̀ pé eégún ń jó. Òṣàbíyìí Òsì tó ń gbọ́ ohun tó nílùú ń sọ ó yẹ kó o jẹ́ kó mọ̀ ó náà gbé òmẹ́ni oko wọ́n náà á dẹ̀ sọ fún un pé onílù ó pàdé oníjó àwo ló ráwo. ilé olóyè ààrẹ tó tún jẹ́ ọlọ́pọ̀dà ti ìlú Ìkọ̀tún ìbẹ̀lẹ̀ ní Òṣàbíyìí Òsì dé yìí mo ti sọ fún yín pé gbogbo ilé ló máa dé tó máa kí gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ nìkọ̀ọ̀kan èjèèjì lọ́kùnrin lóbìnrin gbogbo wọn ló máa kí táwọn náà sì máa fún un ní owó ọdún. ẹ rí i pé gbogbo ilé tó ń dé nìkọ̀ọ̀kan èjèèjì ni wọ́n ya eégún sí. àwọn ìyàwó ilé ìyá àgan àtàwọn ọmọ ilé ẹ̀wọ̀n lẹ́ni tí wọ́n ń jó yìí ijó ọ̀hún dà kẹ́ ẹ lè mọ̀ pé kì í ṣe Òṣàbíyìí Òsì nìkan ló ń jó gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀gan ijó ni wọ́n.
lẹ́yìn tí òòṣà bí ìyá òsì tó ti jó tó kí wọn lọ́kùnrin lóbìnrin káàkiri gbogbo ìlú Ìkọ̀tún ó ti wọlé o. mo ti sọ pé a ṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ lápò ni. eégún wo ló tún kàn? Aṣọ̀rẹ́ Máṣèkà láti ìlú Ìgbẹ̀sà. eégún bàbá wa olóyè Ìsá Ọ̀gá onígbẹ̀sà màlẹ́ abígúnjẹ má bàa rọrùn. àwọn olóyè ọ̀jẹ̀ tìlú Ìgbẹ̀sà látọrí ìyá àgọ́ òbí dúdú èjìrè òyìnlàkí gbókì lójú ìbẹ́ ọlágbọ́dọ̀ ṣe wọ̀rọ̀kọ̀ àgbọ̀dọ̀ nọmọ ẹnu lójú ẹdun àti gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ tó kù pápátá àwọn lẹ̀ ń wò tí wọ́n jókòó sẹ̀gẹ̀sẹ̀gẹ̀ yìí kábíyèsí ẹ̀yin olóyè o. gbogbo wọn pápátá ni wọ́n tẹ̀lé bàbá wa Ìsá Ọ̀gá láti ìlú Ìgbẹ̀sà. gbogbo wọn ni wọ́n tẹ̀lé wọn wá pẹ̀lú Aṣọ̀rẹ́ Máṣèkà. ẹ̀rí Aṣọ̀rẹ́ Máṣèkà òun lẹ́ni tó ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ léegun àgbáńjó eégún onígbẹ̀sà màlẹ́ abígúnjẹ má bàa rọrùn. ọlọ́yẹ ni wọ́n ìjì lè jẹ ìjì àlògbó ọmọ ẹkùn níbà ìjì ọyẹ́ wọn alù wọn àròkun ìjì ọyẹ́ wọn alù wọn àrọ̀sà ìjì àlògbó tí mo gbárù ẹkùn mú ní ṣọ́nṣọ́rọ́ àlògbó òjì dáhán lóbì lẹ́yìn ọ̀bàbá yín kó gbogbo fún ẹlẹ́mi ń kawó owó pé owó lóbì ń sọ olóbì má sọ mọ́ ẹlẹ́mi ló lówó rẹ̀ à ń gòkè lọ́wọ́ ará àgbẹ̀ tí ẹ sinmi ariwo okú mọ̀gbẹ́ ní í ṣe ará àlákùkọ gbòǹkan ní ti lálà bó bá kànràn kí n kú ọjà ní pàró máa kú wọ́n máa bá yèkán mi dìde ogun bí yèkán mi bá ń jagun èmi á máa kẹ́rù wọ́n máa kẹ́rù lẹ́yìn ogun ní ìjì àlògbó ọmọ ẹkùn níbà. gbogbo àwọn èèyàn tó lọ bá ìyá àgàn ṣe ọdún nílùú Ìkọ̀tún nígbàgbé olóyè Ìlẹ̀kẹ̀ Oníkòyí ọ̀jẹ̀ gbogbo ìlú Ìgbẹ̀sà yánfin lólú olóòtá ègì ọmọ akúnrin ọládógún ọmọ apìjà ilẹ̀ dọ̀rọ̀ ọmọ apìjẹ̀jẹ̀ ègì rọ̀ yọmọ sábẹ́ńjẹ́ wọnú aṣọ lọ. bákan náà ni bàbá wa olóyè Ìsá Ọ̀gá ọmọ Aṣọ̀rẹ́ Máṣèkà ọmọ máòtín àwọn ilẹ̀ ń wò tí wọ́n jókòó yìí àwọn ni eégún ni Aṣọ̀rẹ́ Máṣèkà ló ń forí balẹ̀ fún yìí pẹ̀lú gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ tìlú Ìgbẹ̀sà. kábíyèsí ọ̀jẹ̀ o ẹ ṣe púpọ̀ ńbẹ̀ láṣẹ ọba mi Èdùmàrè. bàbá wa olóyè Ìsá Ọ̀gá àwọn ni bàbá àṣàlẹ̀ ọ̀jẹ̀ tìlú Ìgbẹ̀sà. bákan náà ni àwọn ni bàbá àṣàlẹ̀ ọ̀jẹ̀ ti ìlú Ògùdù. àjẹgbó àjẹtọ́ ló máa jẹ́ fún yín bàbá ẹ ṣe púpọ̀ ńbẹ̀. Aṣọ̀rẹ́ Máṣèkà lẹ́ni tó ti ń jó lọ́wọ́lọ́wọ́ yìí ó ṣẹ̀ṣẹ̀ mú ijó yẹn bọ̀ lẹ́lẹ́wẹ̀lẹ́wẹ̀lẹ́ ní òkú díẹ̀ ó sì kù rébété kọ́wọ́ tápà tó tẹ̀kún. àwọn olóyè ọ̀jẹ̀ obìnrin lẹ́ni tí Aṣọ̀rẹ́ Máṣèkà tó tún ń lọ kí yìí. ìyá àgbọn òbí dúdú tìlú Ìgbẹ̀sà ìyá mọ̀dẹ tìlú Ògùdù olóyè Ẹdúnjọbí Èjìrẹ́ òun lẹ́rí tí Aṣọ̀rẹ́ Máṣèkà tó ń kí tí wọ́n ń ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ yìí àlọ́bọ ni torí àlọ́dé lọ́wọ́ lọ sẹ́nu àtẹ̀bọ̀lẹ́sẹ̀ tẹ̀nà ẹni bá pé o má bọ̀ lò ní délé bá. bàbá ń kí àwọn olóyè tó wá láti ìlú Ìgbẹ̀sà olóyè Asúlẹ̀ láti ìlú Ìgbẹ̀sà màlẹ́ àkí wọn àwọn náà wọ́n ń bẹ ń bí àjọ wà ń bí tá àjọ ń ṣọdún lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ìkọ̀tún. bákan náà la kí Àwòláyé láti ìlú Ìgbẹ̀sà ẹ̀kú àfìdíbalẹ̀ ń bẹ̀
bàbá ń kọ́ lé ń bẹ̀ ẹ bá ń kí bàbá dáadáa ìyẹn bàbá wa Yẹ̀kínì Awolaye alága gbogbo ọ̀yẹ̀ ìlú Ìgbẹ̀sà a kí wọn dáadáa. Àṣòrèmáṣèkàlẹ́rí tí ó ń ṣèwúre yìí tó ń ṣàdúrà lọ́wọ́lọ́wọ́ àwíṣe àfọ̀gbóhùn. ẹ rí i pé àwọn ọmọ ṣoore náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jogún ṣoore. Àṣòrèmáṣèkà ló ń kí wọn káàkiri gbogbo ìlú Ìkọ̀tún lọ́wọ́lọ́wọ́ yìí. Mo ti sọ fún yín pé onírúurú ọ̀bẹ là ń rí níjọ́ òkú erin. òun lè rí tó pàdé ìyá àgan lọ́nà yìí. Àṣòrèmáṣèkà ẹ jẹ́ á gbọ́ ìwúre látẹnu ẹ̀ ó ṣe ṣàdúrà. lẹ́yìn tí Àṣòrèmáṣèkà wúre tán ó wọlé. ìwo lókùn tá a fẹ́ wò báyìí ọba ló láyé onílẹ̀ lónìire agbẹ́jijó ló kọ́kọ́ yọ yẹmẹyẹmẹ ní ẹ̀yin náà rí bẹ́ẹ̀ ẹ gbádùn wa dọ́ba nù fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí torí eégún ìyá àgan ni. mo ń gbádùn àwíyé èdè. bẹ́ẹ̀ ni o bí kẹ́ńbẹ́rí bá dúró bí gàǹbàrí bá dúró ọgbọ́n Fúlàní á pọ̀ ju ti gbogbo wọn lọ ọgbọ́n tí gàǹbàrí fi ń dàgbà màálùú. bàbá ń wo eégún tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí tó ń jó lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀tẹ̀ òyẹ̀lú ni wọ́n ń pè é. eégún ńlá tó tóbi tá yìí ló fún ni eégún bàbá ńlá àwọn ìyá àgan tìlú Ìkọ̀tún òun lẹ̀ ń wò tó ń jó lọ́wọ́lọ́wọ́ yìí lẹ́díẹ̀. ṣé èmi nìwọ ní nbà bí gbogbo ẹ fẹsẹ̀ jóná kọ́kọ́ fẹsẹ̀ jóná. kí alùfóbi onílù ọ̀la òun lẹ́rí tó ń lu bàtà lọ́wọ́lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ ni kò ìmọ̀ràn ajá ń fọmọ ẹkùn ṣeré kò ìmọ̀ràn ajá ń fọmọ ẹkùn ṣeré ó pẹ́ títí. ìgbà mo jẹ́ ní tó gbọ́ bàtà ni ẹ̀ bá mọ̀ pé mo mọ̀ ọjọ́ gidi àmọ́ torí pé wọn ò kì í ṣe léégún mo kàn máa ń tẹ̀lé wọn nítorí iṣẹ́ yìí àdúrà gbogbo wa gbà ẹ máa gbàdúrà wa. ọba ọláyé lẹ́rí tó yọ funfun nẹ́nẹ́ yìí. eégún ńlá tó tóbi tá yìí dó fún ọ̀kọ̀ọ̀kọ̀ abìjà lẹ́rọ à ń lé bọ̀lẹ̀ ìjàgùlà fi ń lára wájú. inú ilé tí ọba ọláyé tó ti ń jáde òun lẹ́rí tó ti ń jáde bọ̀ yìí. nínú ilé ìyá àgan òbí dúdú torí eégún ìyá àgan gangan ni ìyẹn ìyálájẹ gbogbo ìpínlẹ̀ Èkó lápapọ̀. ẹ rí i pé dàdàbìlà ló dúró wájú ẹ̀ ọmọ òbíkí òkoṣù ariwo òpọjọ́ ẹ kú palẹ̀mọ́ lọ́tà àbá ògbó aláyọ̀ àjọ máa péjú ṣe é ni.
ṣe rí i pé funfun ló kọ́kọ́ gbé yọ ẹ rí nǹkan lénìí níbi tí eégún ti ń gbé aṣọ lórí ìrànràn lóníranran àti eré lóríṣiríṣi ẹ gbádùn wa dọ́gba ẹ má yẹ kí n tí ì lẹ́nu jù torí mo ń rò ó lọ́kàn mi bá a ṣe gbégùn yìí ṣe ń ṣeré lọ́wọ́lọ́wọ́ pé gbogbo ohun tẹ́ ẹ máa gbádùn nínú ẹ̀ inú tí igun á dùn ẹ mọ̀ pé eégún ńlá léégún yá gan ẹ sì máa wò ó bọ̀ ẹ sá máa kaṣọ tó bá ń gbé níkànkan èjèèjì ẹ máa kà á bó bá sì ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ bó bá ṣe yíṣọ sí gbogbo ẹ̀ ní kẹ́ máa kà á wò ní hèrà rárá nílé iṣẹ́ wa dépò pé èyí tí ò lọ́mọ nú ẹ kú kalẹ̀ ẹ jẹ́ kí èmi náà dátọ́ mi mò ń set trophy sára níbi tí mo wà yìí ẹ máa wò wá bọ̀. bàbá sọ̀rọ̀ nípa Egun Obalolaye eégún ìyá àgàn yìí mo ti sọ lẹ́ẹ̀kan mo ní a kí olóyè akínrógun tìlú Àkẹsán ọmọ ìyá àgàn òbí dúdú ìyẹn Alhaji Haruna akí wọn bẹ́ẹ̀ la kí ọ̀kẹ́ obìnrin ìyá Rachel akíyín ajégòbe àgbàgbé àwọn náà ẹ kú ọdún ẹ kú ìyèdú ṣẹ́ẹ̀rí mo ti ní kí ẹ máa ka àwọn aṣọ yẹn kankan ó ti di mélòó ẹ̀rí pé ó tún ti paradà bó ṣe ń paradà tó ń jó bẹ́ẹ̀ nínú ìyá àgàn náà ń dùn ní wọ́n ń fò fẹ̀rẹ̀ fáyọ̀ bí Obalolaye ṣe ń jó lọ́wọ́lọ́wọ́ àgbàgbé olóyè ológbòjò tìlú Ìkọ̀tún àwọn náà tún ni olóògbé tìlú Ìgbẹ̀sà ògbé ológbòjò Bájídé ọba Délé Tèjítèjí ìyá àgàn lẹ́rí tí Obalolaye ń kí lọ́wọ́ yìí ẹ màmá tó fọwọ́ bọnú kí wọ́n fẹ́ mówó jáde nìyẹn anáwó bíi ẹlẹ́dàá ọmọ obìnrin ni náwó ẹni owó ẹ̀yẹ yìí súná àtìgbà tí ọdún eégún tó ti bẹ̀rẹ̀ nílùú Ìkọ̀tún ìyá àgàn ti bẹ̀rẹ̀ sí ní náwó bí wọ́n ṣe ń náwó bẹ́ẹ̀ ni kábíyèsí náà ń nára àkí gbogbo yín ìṣẹ̀ṣe òyìn ń dà inú ewu yìí jówú lọ́wọ́ ìhun tí ọmọ bá bá lọ́wọ́ bàbá ò ní ń wọn mọ́. ẹ rí i pé ìmàlẹ́ sọ̀rọ̀ òjókù onílọ́run jẹ́rìí òun aṣọ míì ló tún ti gbé yìí o ẹ ti ń rí ẹ sá máa wò ó bọ̀ bá a bá ń kí àwọn èèyàn tí wọ́n wá níbi ọdún eégún tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí akí olóyè Fàtáì ọkọ̀ olóyún akí wọn pé wọ́n kú àdúrótì akú ọdún bẹ́ẹ̀ ni akí olóyè Ìlẹ̀kẹ̀ Oníkòyí Ọ̀jẹ̀ tìlú Ìgbẹ̀sàmàlé ọmọ bàbá wa Ìsà Ọ̀gá akí yín ẹ kú àdúrótì akí gbogbo àwọn ọ̀jẹ̀ pápátá láti ìlú Ìgbẹ̀sà lọ́kùnrin lóbìnrin gbogbo olóyè ọ̀jẹ̀ akí yín ẹ kú àdúrótì a máa rí wọn rí a máa rí bára wa ṣe bẹ́ẹ̀ la kí baálé ọkọ ìlú Ànùmí ọmọ Yànkà láti orílẹ̀ Agége akí yín ọmọ àdá òrí wó lójú akí Àgúnlá olórin wa tó wà ní orílẹ̀ Agége gbogbo yín pápátá la kí láì dẹ́nìkan sí akí bàbá wa olóyè Ìsà Ọ̀gá bàbá àsàlẹ̀ ọ̀jẹ̀ tìlú Ìgbẹ̀sà bàbá àsàlẹ̀ ọ̀jẹ̀ tìlú Ògùdù akí yín akí olóyè Elépo tìlú Ìkọ̀tún dáadáa mo sọ fún yín pé tí eégún ìbá gbé aṣọ tán a tó bẹ̀rẹ̀ sí ní yíṣọ ẹ máa wo bó ṣe yí ẹ ti ń rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́ jagunjagun ṣe pẹ̀lẹ́ súnmẹ́yìn fún ẹ fàsẹ́yìn ń bẹ̀ nìkan kì í ṣe ọmọ ọba kó súnmẹ́gún. ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòde ilé ìyálòde general ìyálòde ọba tìlú Ìkọ̀tún ibẹ̀ ni ẹ̀rí tí Obalolaye tó ti dé ìyá aṣọ mi ló ti gbé yìí ó ti bá gbogbo àwọn ọmọ ẹ̀ káàkó akí olóyè Táíwò Bánkọ́lé tí wọ́n jẹ́ ìyá àgbọn àti gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ obìnrin tìlú Ìgbẹ̀sà gbogbo yín pápátá la kí lápapọ̀ pé ẹ ṣé ẹ kú àdúrótì. àgbàgbé gbogbo olóyè ọ̀jẹ̀ lọ́kùnrin tìlú Ìgbẹ̀sàmàlé látọ̀dọ̀ bàbá wa olóyè Ìsà Ọ̀gá àti gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ tó kù pápátá gbogbo yín pápátá la kí pé ẹ ṣé ẹ kú àdúrótì.
gbogbo olóyè ọ̀jẹ̀ tìlú Ìkọ̀tún látòrí ọlọ́pàá mọ́lá ọmọ ẹranko yáyò ilẹ̀kùn àjíkọ̀ òdì ojoojúmọ́ ló dì í kàn mí bí ẹni àgbà lóbìnrin elépo ọ̀jẹ̀ ológbòjò ológbìn aláràn elépo àti gbogbo àwọn olóyè pápátá tó kù gbogbo ẹwà pátá la kí ẹ ṣé ẹ kú ọdún ẹ kú ìyèdún àgbàgbé àwọn olóyè ọ̀jẹ̀ obìnrin náà látòrí ìyá àgan àti gbogbo olóyè ọ̀jẹ̀ tó kù pápátá òpé obìnrin ni ó elépo obìnrin ni ó ọlọ́pàá obìnrin ni ó ìyálòde ni ó gbogbo yín pápátá la kí ọ̀tún ìyálòde gbogbo yín la kí ládùúlọ́gbọ̀ ẹnu pé ẹ ṣé ẹ kú ọdún ẹ kú ìyèdún àṣeyí ṣàmọ́dún. ẹ̀rí mo ti sọ pé kẹ́ ẹ máa wò ó aṣọ yíyí máa pọ̀ jáǹtirẹ nínú eré tèmi Ọbalolaye lẹ́ni tó ń yíṣọ yìí àwọn ọmọ ẹ̀ náà tú síta. bẹ́ẹ̀ bá ń wo àwọn eégún tẹ̀ ń wò yìí ọ̀ṣàrà ni gbogbo wọn wọ́n ṣe ètò di ọ̀run bọ̀ wá lé ayé ni àwọn ọmọ Ọbalolaye lẹ̀ ń wò tuntun yẹn ìyá àgan ẹ kú ìnáwó ọdún o torí kí eégún tó ti pọ̀ lé ọ̀run bọ̀ kó tó wálé ayé owó ńlá ni torí owó ẹran pílẹ̀ẹ̀nì táwọn eégún máa wọ̀ wá ó pọ̀ púpọ̀ ká tó wá wò ó aṣọ tuntun lónìí rànran òun ni gbogbo àwọn ọmọ eégún yìí ni wọ́n kó wá aṣọ tuntun ni wọ́n wọ̀ wá. ẹ̀rí Ọbalolaye kàn ń gbé aṣọ bó ṣe wù ú ni bó ṣe ń gbé bẹ́ẹ̀ ló yí ẹ̀rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ kọ́ mọ̀. Hello. Ẹ bá bọ̀. bàbá wò ó á rí i pé ibi wọn wọ̀lú dé àwọn oníbàtà ṣì ń bọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ni Ọbalolaye ló ń gbé aṣọ lọ́tún ló ń gbàṣọ lọ́sẹ̀ ó tún ṣe gbàṣọ eléyìí ni bọ́ba ti ń débì kan á gbàṣọ bọ́ba ti ń débì kan á tún gbàṣọ ó sì ṣe ń gbàṣọ ni wọ́n ń náwó fún bẹ́ẹ̀ ló ń jó ẹ ti rí jó eléyìí rí òun dà alùbọ́gẹ ló fún jẹ́ kọ́ mọ̀. ẹ̀rí dáàbò nìyí tó ń jó lọ́wọ́ yìí ẹ̀rí dáàbò lára ọ̀run tó ń jó ẹ ti rírú ẹ̀ lẹ́sẹ̀ eégún kan rí tuntun tó tún wà ń ta lọ́wọ́lọ́wọ́ yìí nìyẹn tuntun tó wà ń ta nìyẹn inú àwọn ọmọ Ọbalolaye náà ló sọ nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní bèrè pé irú ojú èwo tún rèé alanta lèmi pè tẹ́lẹ̀ wọ́n wá nírọ́ o dáàbò ni. clubhouse ìlú Ìkọ̀tún ìbẹ̀lẹ̀ rí tí Ọbalolaye wà lókè ẹ̀ tó ń yíṣọ nígbàpọ̀ ìjèjì yìí ẹ̀rí ibi tó gbẹ̀sẹ̀ sí ó ń yí aṣọ ó ń kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pápátá gbogbo ẹ̀yàn ọmọ ẹgbẹ́ pápátá la kí o bó ṣe yíṣọ bẹ́ẹ̀ ni àṣà Fàtáì ló dúró lẹ́yìn ẹ̀ gbágbágbá. bàbá wa olóyè Ìsá Ọ̀gá àti àwọn olóyè ọ̀jẹ̀ ọkùnrin tìlú Ìgbẹ̀sà àwọn lẹ́rìí tí Ọbalolaye tó tún yíṣọ fún lọ́wọ́lọ́wọ́ báyìí. nínú àwọn ọmọ eégún tí wọ́n bá Ọbalolaye ṣeré tí wọ́n jẹ́ ọmọ Ọbalolaye àwọn lẹ́rí tí àwọn náà tí wọ́n ń tú yagba yìí wọ́n ti wà nílé kábíyèsí aláìlúwà ọba Gbàdàmọ́sí Ayígòkí aṣíwájú Oníkọ̀tún tìlú Ìkọ̀tún ẹ̀já gbọ́ bí ìwúre bó ṣe lọ lẹ́nu bàbá. aṣọ ẹ̀kọ́ ò ní bójú gbogbo eré tó kó ṣe ẹ̀kọ́ ò ní bójú àlọ́rí àbọ̀ bó tó bá wù ẹ̀ àwù ẹ̀ láti ẹ̀ wù ẹ̀ àwù ẹ̀ olóògùn wù ẹ̀ bẹ̀ àwù ẹ̀ gbọ́dọ̀ ẹnì kẹ́rin tó bá wá bẹ̀ pé òun máa wá lo òògùn fún yín bẹ̀
lápá ilé ìgbàlè onílẹ̀ kọ̀ọ̀kan á mú onílẹ̀ kọ̀ọ̀kan á mú onílẹ̀ kọ̀ọ̀kan á mú gbogbo ogun tó bá kó wọ̀lú obìnrin á gbà tọmọ láti ẹ̀yìn á lọ rí ẹ̀yìn á bọ̀ à ń ṣètò sílùú kún owó kó pẹ́ mọ́ ìlú ìyá rẹ̀ kún owó lẹ́yìn ìgbà tí a bá parí ọdún egun ìgbogbo ló máa kọ́lé mọ́tò àṣẹ ìkọrin àbímọlé mu yóò ní bàjẹ́ ẹ̀ẹ́dì wọlé àìsàn àìsàn ní ṣe yín ẹ̀ẹ́dì fọ́ lójú ẹ̀ẹ́dì fọ́ ẹsẹ̀ ẹ̀ máa lọ ẹ̀ máa bọ̀ iṣẹ́ kékeré báyìí owó ńláńlá ní ẹ̀ máa kọ́lé ẹ̀ máa fi dàgbà àgbàjá sílẹ̀ lọ́dọ̀ ẹ̀ máa sílẹ̀ lọ́dọ̀ á lè rí bí àṣẹ bẹ́ẹ̀. àṣẹ bẹ́ẹ̀ àṣẹ wà ń tìrèké bí gbogbo ọmọ ọkọ̀ tó má ṣoríire gbogbo àwa tá a jáde ìjò tá a jọba Àwórì náà gbogbo àwa pátá gbogbo àlà ó ṣoríire. nígbà tí Ọbalolaye tó kù ń bẹ̀ ó sì jó dàp lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹ̀rí pé wọ́n ń plé ẹ̀ ó tún ń jó òun dà ijó gbogbo àwa tá a wà lẹ́yìn ẹ̀ náà là ń bá jó. ẹ̀rí pẹ́rà ó tún ti wọnú eré yìí bàtà ti ní sùúrù orin lónìrànràn ló tún wá ń lọ lọ́wọ́lọ́wọ́ níbi tí Ọbalolaye ti ń jó dàp. inú àwọn ọmọ ẹ̀ ló tún ń jó dàp yìí ilẹ̀. ó ń jíjú ọpẹ́ lọ́wọ́. ṣé ẹ rí i pé àrà gidi òun lélẹ́yìí eégún ńlá tó tóbi tá a yí ló fún ni a mọ̀ pé eégún ìyá àgan ni. mo ti sọ fún yín lẹ́ẹ̀kan pé onírúurú ọ̀bẹ là ń rí jọ kú erin. ẹ máa wo eégún oníkébè yìí bó ṣe ń gbọ̀n jù. bẹ́ẹ̀ bá wò ó ẹ rí i pé àrá pọ̀ nínú fọ́nrán níbi tí eégún ìyá kan ti ṣe lọ́wọ́lọ́wọ́ yìí lẹ́yìn ìgbà tí wọ́n wọ̀ lọ tí wọ́n wọ̀ lúbọ̀ wọ́n ti dé ẹ̀sà níbi tí wọ́n ti fẹ́ pidán ẹ rí ìyá gan. bẹ́ẹ̀ ni ọ̀tẹ̀ òyẹ̀lú èmi lè ní jẹ́ ẹni abẹ̀ lọ́wẹ̀
èní la ó rodò káláṣọ máa má ṣọwọ́ ẹni tí ò láṣọ méjì kó má wòran wa bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ni mo ti sọ fún yín pé aṣọ lónìrànràn lẹ máa rí tí Ọbalólayé tó máa lò lénìí èmi ilẹ̀ tí ń wò yìí. bá a bá ń kí gbogbo àwọn ọ̀jẹ̀ àti gbogbo àwọn èèyàn tó ń wà níbi tá a ti ń ṣeré lọ́wọ́ yìí olóyè amọ́jẹ̀lú ìdìlú Ìkọ̀tún a kí yín o. ọba lóbìnrin bá ṣe ìjáde. ẹ tún wojó oríṣi míì. ìwọ ni mo fẹ́ràn máa bẹ ibẹ̀. ìwọ ni mo fẹ́ràn máa bẹ ibẹ̀. one corner òun lẹ́ni tí Ọbalólayé tó tún jó lọ́wọ́ yìí bí Ọbalólayé ṣe ń jó one corner lọ́wọ́ bẹ́ẹ̀ là ń kí olúwo tìlú Ìkọ̀tún ẹ kú ọdún ẹ kú ìyèdún ọ àṣeyí ṣàmọ́dún. bẹ̀m̀bẹ́ tún ti gbòde àwọn oníbẹ̀m̀bẹ́ láti ìlú Ìgbẹ̀sà àwọn ẹlẹ́rìí tí àwọn náà tí wọ́n tún ń lò fún Ọbalólayé lọ́wọ́lọ́wọ́ báyìí. odò Ọbalólayé òun lẹ̀ ń wò tí ó ti wà ń kalẹ̀ yìí ẹ rí i pé odò tuntun yẹrẹnyẹrẹ ni. eégún tí mo sọ fún yín pé eégún ńlá ni lẹ́ẹ̀kan òun lẹ̀ ń wò lára odò yìí ọ̀tẹ̀ òyẹ̀lú. àgùnlá ni. àjọ̀dún bílẹ̀rì mọ́sà. Mẹ̀sẹ̀ bá ọmọ kẹyọ̀, àtètè pẹ̀lú ìsàlàyé àgbẹ̀ ti dẹ̀rọ lọ́yẹ. Ìgbẹ́ òun lè kú o. Ọ̀rọ̀ tó bá wọn lọ́wọ́ fẹ́ kú rẹ̀ ṣe ohun tó wà gbẹ̀ ní fokùn ẹ́gì. Wọ́n lọ rẹ̀ wá bọ̀ rẹ̀. Ọbalólayé ti gun odó báyìí ẹ jẹ́ ká lọ gbọ́ fún gbà fún gbé ọ̀rọ̀ látẹnu ewé Ọbalólayé àtàwọn ọmọ ẹ̀ bóyá. Ìwọ nìkan kọ́ ló lánìlẹ̀ ẹ̀kẹ́ gbogbo alábàárà òyìn lẹ́nu lẹ́ni ni kò ní dọ̀la olómi náà ni kò mọ̀ pé mi. ayọ́rọ̀ ilé ẹjọ́ gbádùn ara àbí tí bá ti délẹ̀ máa pè yín máa sọ pọ́pọ́ bàbá di rírọ̀. ọmọ pé ọdẹ́dẹ́bọ̀ tí ń tàn án ní ọkọ̀ ẹ̀mú nǹkan mọ́ra ni. má jẹ́ gbìyànjú alábùsàn gbọ́n Ọbalólayé wọ́n lọ rí wàá bọ̀ rí ẹni bá gbọ́ bá bọ̀ lé òní délé bá Ọbalólayé. ayé ló fọ́ wọ́n ti rí wákàlẹ̀ pàdé ọjọ́ pẹ́ o. èmi náà tí yóò bá máa lè pàdé ọjọ́ pẹ́ ṣùgbọ́n ẹni là ń fa ìgbọ̀n náà ló ń pẹ́ lọ́wọ́. bẹ́ẹ̀ni Ọbalólayé ọkọ ní màgbà tí ó gbà ẹ́ náà bí kí kọ́ lọ. Ọbalólayé o. ọ̀bù. Ọ̀gbẹ́ni bá ṣe obìnrin onísọ́mọ̀ ní kàdà níbẹ̀ yàgbẹ́ lórí bá ṣe mú tapá oṣù dànù orí burúkú ní ṣẹ̀ṣẹ̀ tí nínú ọdún. Sábẹ́ ẹ̀kọ́ ẹ̀gbẹ́ Ìlọrin òkè wọn pé ẹ̀kọ́ ẹ̀gbẹ́ Ìbàdàn. ọ̀jẹ̀rẹ̀. Jáàmù pé ìmọ̀lọ́pọ̀ ẹ̀fà ìlàkẹ́ Ọbalólayé lónìí. Balùwẹ̀ dòdò omi bẹ́ẹ̀ di pípọ́ ẹni mọ̀ àpẹjàlá àrètí lọ́wọ́lọ́wọ́. Ìyá àtúnà fẹ́ pẹ̀lú ọmọ èèyàn tó ti lọ lẹ́yìn ọkọ̀ sí. Ọbalólayé o. lẹ́yìn náà ní tẹ̀lé ẹbẹ̀ lọ́wẹ̀. Ọbalólayé gbogbo alálẹ̀
àkọ́rí gbogbo wa ló lè pèdè èèyàn tó mọ̀ fẹ́nu wa kò pé mẹ́jọ. ọba lóde yóò kó máa jẹ́ sóhun mi dáadáa. agbègbè tó ṣe sùúrù ọba lóde yóò òwe pè é wájú ọba lóde yóò òwe pè lẹ́yìn gbogbo bí ọmọ ọyẹ́ ẹ bá mi ìtàmọ́ òṣì dànù a ò ní ẹ̀yìn gbọ́dọ̀ ọdún bí ó ṣe bí ọmọ tí wọ́n dọ̀yẹ̀ fún ọ. Kúrò tí lè ya ìwà kúrò tí lè bá bẹ. Ṣé ọlọ́gbọ́n ẹlẹ́rù lórí mi ni ẹlẹ́nu lé bèbè bí ẹnu àjọ fún? Ọba ló ń ayé mọ fún ẹ lọ́bọ̀ kan àdí máa bọ́ tí. Kó máa yọ lẹ́nu ẹ̀ bí ẹ̀fọ́ lọ́bọ̀ kan àdí máa bọ́. Ẹ̀fún ọmọdé èdìdì ọmọdé ẹ̀fún wọn kì í máyé èdìdì bá wọn gbọ́dọ̀ díẹ̀ àgbẹ̀bá kì í bọ̀ fún oníṣẹ́ alápá kò gbọ́dọ̀ jẹ́ fún mi. Ọ̀sán ọ̀dọ́ gbọ́dọ̀ oníbòdì àmọ̀ òkìtì báyìí báyìí inú níbí òfìṣẹ́ ẹ̀rọ ẹ̀dọ̀ òfòrò ẹ̀dọ̀wò ó dorí adé àdìgbò àpẹ̀lẹ̀ olóríṣẹ́ ìdílọ́wọ́ torí adé olóko ní ìjọba gbogbo ìkì ẹ̀bá ọ̀nà níjẹ̀ kì ẹ̀bá ọ̀nà títí dọ̀pẹ̀ bíbí ìjọ ṣàtọ́kù ọmọ aláyé wọ́n tó jọ ṣàdú rẹ̀ oṣó lórí adé ó dẹ̀ dàdí ẹ̀yẹ àdé ẹ̀dẹ́ lórí adé ó dẹ̀ dàdí ẹ̀yẹ ó dẹ̀ sákòrò àdàkòrò orí gbogbo orúkọ náà ó dàbí àkẹ́jẹ́ ó pàkó tó dé àkójọ àwọn òwúrọ̀ mo bá ṣẹnu kóṣó òdì àwọn bá sí ìlẹ́rìí máa pé ohun wọn kí wọn mẹ́kùn so yẹ́bọ̀ ohun wọn o kí wọn mẹ́kùn so kí ṣáàdúrà rẹ̀.
lẹ́yìn tí eégún yẹn dání Ọbalolaye ti bọ́lẹ̀ báyìí lórí odò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àtòrin lórí ìrànràn Ọbalolaye èrò lẹ́yìn yẹn èrò bí omi ìjó wa bẹ̀rẹ̀ ẹ fún un láyè. ẹ fún un láàyè àfẹ́rò lójú agbo ẹjọ́ k'Ọbalolaye orí ibi ṣeré. onílù tí ń kì í lọ bẹ́ẹ̀ ló ń pe ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lóde ènìyàn ò fẹ́ ní bọ́rọ̀ bí òṣò orí ẹni ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lóde. ẹ ti rí bó ṣe ń sọ ẹni kó ti bẹ̀rẹ̀ sí ní yí aṣọ yìí ti bẹ̀rẹ̀ báyìí ẹgbẹ́ tó ní bàtà ń kìlọ̀ fún yóò ní ẹ ti pọ̀ jù ẹ lọ jókòó ẹ ti pọ̀ jù ẹ lọ jókòó èrò yìí ti pọ̀ jù ẹ fún láàyè ẹjọ́ orí ibi ṣeré. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá. ẹ̀mẹ́ ẹ bá wa lé wọn sẹ́yìn ẹ̀jẹ̀ kó ẹjọ́ kan fún eégún yìí láàyè kó ríbi ṣeré àṣà bá wa lé wọn sẹ́yìn ìwọ àti dàdàbìlà ẹ lé wọn sẹ́yìn ẹ̀jẹ̀ kan fún Ọbalolaye láàyè kó ríbi ṣeré. aṣọ yìí lè jìrì ẹ rí àràbí ìlú tó yìí bẹ́ẹ̀ ní káàbọ̀. ẹ̀sùn mẹ́yìn fún un. ẹ̀rí bó ṣe ń yí ní kọ̀ọ̀kan èjèèjì bẹ́ẹ̀ ló ń gbé ló ń sọ ẹ wo èrò ẹ wo bẹ́ẹ̀rù ṣe pọ̀ tó. ara mi ló tó fẹ́ dà yìí ẹ jẹ́ ká máa wò ó bọ̀. ẹ̀sùn mẹ́yìn fún ẹjọ́ ó ráàyè ṣeré ẹ ti pọ̀ jù ẹ lọ jókòó ẹ̀sùn mẹ́yìn ẹja wò àrọ̀ kí ló dà àrọ̀ ni ló dà. àrọ̀ ni ẹlẹ́sẹ̀ kan òun lè rí i tó dà yìí ẹ bá mi nà wọ́n sẹ́yìn. ẹlẹ́tẹ̀ kan àrọ̀ ni ẹ̀rí kí ló dà lè ní àrọ̀ ni ló dà. lẹ́yìn tó dàrọ̀ ni ó tún ti padà ó di lágbádá aṣọ yìí tún ṣe ń lọ ẹ̀rí Ọbalolaye ilẹ̀ ìṣìn ń wò yìí tó ti ń ṣa aṣọ lẹ́wẹ́lẹ́ lẹ́wẹ́lẹ́ ara míì ló tún fẹ́ dá ń bẹ̀ ẹ sá máa wò ó bọ̀.
ọ̀nìlẹ́rí tó dà yìí. Lẹ́yìn èyí lẹ́yìn tó dọ̀ ni ó padà ó di alábala. Ọbalolaye lẹ́wọ̀ tó ti di alábala yìí. Obalolaye ó máa kú ewu iná kì í pàwòdì. Àwòdì ó kú ewu. Ìyá àgan ó máa kú ewu. Gbogbo ọ̀jẹ̀ Ìkọ̀tún ẹ kú ewu. Kábíyèsí Oníkọ̀tún ẹ kú ewu. Ewu iná kì í pàwòdì. Àwòdì ẹ kú ewu. Ọbalolaye ló ti di ẹkùn yìí ẹkùn wo kìnìún ìyá àgbà ẹkùn náwó ẹkùn náà àti gbogbo ọmọ Ọbalolaye lápapọ̀ tó ń labí ẹkùn palẹ̀ kan ti eré olóògbòdò tó ń bọ̀ lọ́nà àbá ògbó ọláyé àti láàyè títí ìgbà mi láti máa pàdé ilé òní ilé wa ọ̀nà nínà wá a ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ òjijọ́ mi.